أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم gbogbo olóríire tó wà mí sọ pé sallallahu alayhi wa sallam ẹ dákun tún sọ pé sallallahu alayhi wa sallam bàbá mi àgbàgí wa sọ pé sallallahu alayhi wa sallam bàbá mi àgbà ọlọ́kìn ọlọ́njárí àgbàlagbà pẹ́ gbogbo àgbàlagbà tí ó ń bẹ níkàlẹ̀ mo fi ìkúnlẹ̀ mi kún sálámà tí mo fẹ́ ṣe yí pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. bámi àgbọ̀lọ́kìn ní ìjọ tí ìgbà tí mo ń bọ̀ yìí wàláì mo ti bámi àgbà kéwù yanjú nígbà tí mo ń bọ̀ nílé kéwù lọ́dọ̀ àfáà mi Maulana Sha'il Ekshaj bámi àgbọ̀lọ́kìn wàláì láàárọ̀ yìí báyìí mo ti wọ kíláàsì mẹ́ta mo kọ́ ọmọ ní tajwidi mo kọ́ ọmọ ní mahfuzọ ní tèmi láìkì jù nìyẹn mo sì kọ́ ọmọ ní sọ́rífù ká tó kó nílé kéwù lọ́dọ̀ bàbá mi àgbà Alabi mo wá dágbére fún wọn pé ọ̀dọ̀ wọn ni mò ń bọ̀ òun náà ni kọ̀dọ̀wí mo wá dágbére fún wọn pọ́dọ̀ yìí ni mò ń bọ̀ wọ́n wá ní tó bá ti dé agbo yẹn máa sọ pé kéwù tí mo fẹ́ kó o kéré kéwù tí bàbá wa ké fún mi ni pé máa ń sẹ̀yìdà illa bihifsil urimati wà máa ń ṣèkíyà illa bitarkil hurima ìṣọ́ ìmọ̀ kíkálukú máa mọ ibi tó fẹ́ gbé ọ̀rọ̀ sí al-i'tirafu bi kulli shay'in ìwọ náà mọ̀pọ̀ rẹ nínú ayé ṣébi tó yẹ kó o wà ló wà ṣọmẹni tó jù ẹ lọ ṣọmẹni tó wà lẹ́yìn ẹ. bámi àgbọ̀lọ́kì níjọ́ tí ẹ bímọ tọ́lọ́hún kádàrá pé kí n débi tí ẹ wà mo wá rí àpẹẹrẹ kan mo fẹ́ tó àpẹẹrẹ yẹn mẹ́ta ẹ̀yin ní intermediary Alhaji wa Abdul àwọn ni wọ́n gbaná wọ́n gbé náà wọ street bámi àgbọ̀lọ́kì ní transformer. ibi tí mo wá ń lọ ń bẹ̀ ni pé àlewórí mọ́tò yẹn ń bọ̀ látàná látọ̀dọ̀ Ọlọ́run wa ní kó ṣàn ó ṣàn títí ó wá ṣàn lórí Alhaji wa Abdul tí wọ́n jẹ́ bàbá ọlọ́mọ lónìí àwa ń bẹ̀ yẹn pẹ̀lú tí ọlá tọ́lọ́run ti gbé fún wọn Ọlọ́run ò ní kọ́lá bo ojú wọn kí wọ́n gbàgbé ibi tí wọ́n ti ń bọ̀ wọ́n ṣe ifsuli orímọ̀ ẹ wá dìde àjọjòkó bàbá ẹ wá wọ bàtà yín ẹ fẹ́ gun róòkè báyìí Alhaji Basi ti dẹ̀ sọ yín wọ́n dẹ̀ kó bàtà tẹ̀lé yín lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n gòkè pẹ̀lú bọ́mọ rẹ ti tó yẹn sọmọ rẹ lè pọ́n ẹ lé mọ́ nítorí pọ́lọ́run ti fún lọ́lá bẹ́ẹ̀ náà ni bàmí àgbọ̀lọ́kì ẹ̀yin náà oríire tẹ́ ẹ ṣe òun náà ní pé ẹ mọ ibi tó yẹ kẹ́ ẹ gbé sí ẹ mọ ibi tó yẹ kẹ́ ẹ gbé pa ẹ gbàgbé ilé bàbá àgbà kéwù yanjú báàmì àgbà kéwù yanjú àwọn náà wá gbàgbé ilé bàbá àgbà lọ́jọ́ kan à ń bẹ lójúde yín báàmì àgbọ̀lọ́kì mo kẹ́kọ̀ọ́ mbẹ̀ ẹ wá ń darí gbogbo ọlá sọ́nà báàmì àgbà kéwù yanjú lẹ́sẹ̀kẹsẹ̀ máìkì ò tí kan bàbá náà wá gbà lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n ní rárá o ara báàmì àgbàyọlò ni wọ́n ń bẹ ń kalẹ̀ yìí àìmọ̀wọ̀ fáwọn tó ní ọwọ̀ ni ò jẹ́ kí wọ́n náà ṣoríire bọ̀wọ̀ fọlọ́wọ̀ wá mọ̀ àwa darí gbogbo ọlásọ̀rọ̀ bàbá mi àgbà kéwúyẹjú gbogbo àwọn ọmọdé tá a lè pa àwọn àgbàlagbà lé ó sórí ibú orí ibú ẹ lè má ti ṣe zọ̀ ara mi nìyà wàá padà ṣe láìpẹ́ bá mi àgbà kéwúyẹjú ọ̀dọ́ yín náà ni Olúwa dákun máa ń ṣe èbó ṣe tó Al-Wazir Olúwa dákun máa ń ṣe èbó ṣe tó gbogbo ibi ire ni lọ́dọ̀ rẹ̀ tí sọmọ bá dáwọ́ kó dọ́là rẹ̀ kú má pàkàn wò tán jàlúfà wa Olúwa dákun má. lórí ìkúnlẹ̀ ni mo wà bámi àgbà kéwù yanjú ẹni lọ́dọ̀ rẹ̀ tí sọmọ bá dáwọ́ kó dọ́là rẹ̀ kú má pàkàn wò tán jàlúfà má pàkàn wò tán jàlúfà wa. ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run táìmù ti lọ ẹ wálé ẹ jọ̀ọ́ táìmù ti lọ ẹ jọ̀ọ́ owó 10,000 naira kó mọ tẹ̀lé Fasooha bàbá wa ìmáàmù Ìlógbò láàrin ìṣẹ́jú mẹ́ta kankan ṣàdúrà fún wa wọ́n wò pé àwọn fún mọ́mù ní táìmù.